family meeting tá máa bára wa sọ̀rọ̀ tó ilé tó jó tọrọ. A máa ṣe family meeting. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. Àwọn bàbá yìí mo expect pé even though 100 wọ́n ṣe máa ń place ara wọn bí ọlọ́run yẹn ẹ understand. Bẹ́ẹ̀ni. Ó ti kó àwọn ìyá wa. Àwọn gan tiẹ̀ kan wá la wá ń tọ́jú báyìí ọlọ́run wọn gangan tiẹ̀ làwọn ń pèlè ìjọba yìí kán lè mọ̀. Wọ́n ti kó àwọn èèyàn ní pàpàmọ́ mo rántí sọ̀rọ̀ kan nígbà tí ẹ má bínú kó mo fẹ́ délé kékeré ọ̀gbìn Apostolic Church fẹ́ sọ ìbẹ̀ ní ìyàwó ẹ̀ náà sí ìyá wa ó sọ ìdá mẹ́wàá títí tó fi kú ìgbà tó fẹ́ ta fẹ́ ṣe bẹ́rẹ̀ wọ́n sọ iye kúlà tá a máa gbé wá. Tẹ́ máa gbé wá. Wọ́n sọ iye envelope tá a máa fowó sí àwọn ìyá ọ̀pá sọ mi kẹ̀lẹ́ rántí kí ni ẹ wá ń kápò la máa lè kó sí jẹnẹrétọ̀ láfi tọ̀nà kí ni ẹ wá ń dùn mí pé ẹni bona fide member tí ẹ máa ń ṣe gbẹ cooperative gan at least wọ́n gbé ẹ̀bùn ẹ understand. Bẹ́ẹ̀ni. Nínú owó tó ti bẹ́ẹ̀ síbẹ̀ ẹ máa ṣàjọ̀dún wọn fún ẹlẹ́bùn wọn fún ẹni tí. Bẹ́ẹ̀ni. Kí ni ẹ dùn mí gbọ́pẹ́ ẹni tí ó serve yẹn tó sọ tight tó ṣe everything tó ṣe bá ó tún kú náà so kò sí benefit kankan dàní pé gbogbo bí o ṣe gbé wáyé aṣáàbìjọṣe aṣáàmìṣọpàṣẹ wọn làwọn ní sìn kú tábà ti ṣe gbogbo bills tó ń gbé fún wa aṣáà ní church àṣẹ so àti gba yẹn lèmi tí wò pé kí ni business necessary the Apostolic Church ni o ìṣe àwọn church ìgbàlódé o bàbá sọ pé àwọn ìgbàlódé àwọn Pentecostals ń gbé àwọn ẹlòjú wọn ràn mọ́ so kó dé lè understand so oníkálukú ló mọ and ẹ bá dẹ̀ wọ àwọn ọmọ kéékèèké bóyá ìgbà tó ti ń lọ Sunday school tó ti máa ń sọ pé owó Jésù ẹ má fi rẹ̀ pàdé ìwọ tó bá lọ rẹ̀ pàdé náà o ti ń já láti gbà ẹni ìwọ tó máa ma kọrin yẹn owó Jésù ẹ má fi rẹ̀ pàdé you understand so a lot of things difficult with the late question báwo lè lè ṣe rí báwo lè lè ṣe rí because ìjáyà yẹn ti wà nínú ẹ you understand wọ́n ti kó àwọn èèyàn ní papá mọ́ra débi pé wọ́n lè dánú rò you understand dẹ́lẹ́lẹ̀ tí mo dẹ̀ máa sọ pé àwọn obìnrin culture obìnrin mo ti rí obìnrin kan rí tó lòun lè lọ church tó yé wọ́n ti ń ríran òun lè lọ church tó ti ń ríran òun lè lọ church tó wọ́n ti ń gbẹ̀mí àbí nǹkan wọ́n ní pé wọ́n lè fọ́ pípẹ́ irú rádaràdà ò lè lé. wọ́n gbọ́dọ̀ máa ríran. wọ́n gbọ́dọ̀ máa ríran so wọ́n máa sọ nǹkan tó máa project nǹkan tó máa ṣẹlẹ̀ mental problem tó wà Nàìjíríà ju tó gúnlẹ̀ fún. tí prophet bá wá kúkú nǹkan pẹ̀lú ẹlẹ́mìí tó ní ìránṣẹ́ ó fẹ́ jọ̀gẹ̀dẹ̀ àtìgbá bóyá atúmọ̀ mi ò ní ìgbélé ọjọ́ mẹ́ta tí wọ́n ti máa make arrangement fún ẹ bó ṣe máa wọnú trap wọn pé báwo ṣe máa lọ fẹ́ lọ ṣe ìgbélé débi pé pásò lè yọ wọn ní yọ kìíní socket tó possible then lastly kí n jẹ́ káwọn ẹlòmíì sọ̀rọ̀ àwọn bàbá rẹ̀ wọ́n ní àgbà òkè wà lọ́jà orí ọmọ tuntun wọ́n ọ̀rọ̀ tẹ̀ sọ kì í ṣe pé ibi kúkú ń pa yín àwọn táwọn sọ̀rọ̀ kì í ṣe pé àárín nǹkan jẹ bẹ́ẹ̀ tí ìlú wa bá dalé ni kò sí nǹkan tá a fẹ́ máa ṣe bíbí. Bẹ́ẹ̀ni o. Sincerely speaking ẹ bá dẹ̀ wo àwọn ẹlòmíì most of àwọn ẹlòmíì tó wà ní diaspora they are under depression ẹ má yẹ ká parọ́ fúnra because lifestyle yẹn sincerely speaking ó yàtọ̀ síbi tá a ti ń bọ̀ ẹ dẹ̀ sọ nínú Bible ẹni wòlíì ṣe Èlíṣà pé ìwòye ọ̀la nígbà tí ọ̀wọ́n ṣẹlẹ̀ ní Samaria ní ìwòye ọ̀la kí àwọn ará ẹni bòde tí ó lè jáde pẹ̀lú bẹ́ẹ̀ ṣe pé láyé ní prophet ebi dẹ̀ ń pa àwọn èèyàn dẹ̀ ń kú àzẹ̀ kò síṣẹ́ kẹ́tẹ̀ wá kọ́nà tẹ̀ wá lọ ẹnìkan kó sọ pé ìwòye ọ̀la ọmọ yóò di ọ̀pọ̀ kí kò wá sí ẹnìkan. kò sẹ́yọ̀ kan. àwa gan tá à ṣe prophet tá à ṣe kìíní à ṣe human feelings ẹ̀ ṣe wà nínú. ó wà bẹ́ẹ̀ which makes a difference. bẹ́ẹ̀ gbogbo wọn tàdé pariwo kì í ṣe pé nǹkan tá a fẹ́ jẹ pé kìíní kì í ṣe pé ìyànjẹ wá fà ìpè kìíní báà lè máa ṣiṣẹ́ kí tax máa gbà everything but at least we are still living fine. bẹ́ẹ̀ àtẹ bá já ògiri ilé kan náà bọ́ọ̀bù àtàn ẹ bá ṣí iye táàpù lọ́rùn omi ń jáde náà. omi máa jáde tó bá ti máa fẹ́ travel lálẹ́ kí fẹ́ lọ sí state mi. bẹ́ẹ̀ lè gbéra kí n fi gbé mọ́tò kí n ìrìn 12-13-14 hours bẹ́ẹ̀ ni. kò sí kankan mo still yet náà àdúrà náà ni gbogbo ẹ̀. àdúrà ni. ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ ẹ ló ń pọ́n nǹkan tó yẹ kí irú bàbá Adébóyè kán lead àwọn èèyàn mú kán fi 1 million lẹ́ẹ̀ nínú church wọn Oyèdépò kókó 500 lẹ́ẹ̀ àwọn bàbá kéékèèké káwọn fi 100 lẹ́ẹ̀ wọ́n wá jáde síta kó protest bọ́n ṣe protest nígbà ayé ìlú lọ ṣáwọn gọ́ọ̀mẹ̀ntì gan ò ní sóraki so ọlọ́run bẹ́ẹ̀ sìn ó wá ń bẹ̀rù àwọn gọ́ọ̀mẹ̀ntì níbi ẹ̀ẹ́lì confront wọn wọ́n má bàa parí báwọn ṣe pa Stephen nínú Bible báwọn ṣe pa Jésù orí ìrere tó gbé dání báwọn ṣe pa Paul kìbí iṣẹ́ ìrere ló jẹ́ and you don't want to die because of the cross that you carry fẹ́ kú ẹ jọ wá wí kókó tó bá fi di ẹndì ẹ bá fi tibítibí ránṣẹ́ ká ká máa polongo rere. lókè sá ẹ ṣe bàbá mi thank you so much. ṣe ìdùnnú kakó oníkùmọ̀ ẹ jẹ́ ń ṣì nílẹ̀. bàbá àgbà. bàbá àgbà. ẹ̀rí fúgà yàlẹ́ àrùn tọ̀tún ní ẹ̀ every time fúgà yìí máa ń fà ṣe rí ibi kan mọ́ ni pé
àwọn pásọ̀ yẹn wọ́n lo voodoo. kì í ṣojú lásán. ìṣojú lásán gbogbo everyday gbogbo èèyàn ṣe ń preach everybody mọ̀ pé church kò rí religion Islam ní táwọn èèyàn tẹ̀ sí ń ṣe ń bọ̀ fà ó honestly ẹ̀yin mo ṣáà máa bẹ̀ ẹ́ jọ ṣe rí ẹ má jẹ́ kó rẹ̀ yín. ó rẹ̀ mí tì. torí ṣe rí àwọn tó ti mọ̀ yé ìsìn wọ́n wà ìjẹ́ pé ìfà amẹ́ríkà mo ṣe ń sọ̀rọ̀ rẹ̀ nìkan wò ìdánwò sí pé òun ní ìsìnkú bí ayé rẹ̀. Olùdó rẹ wá. Àmì o. Ọkọ̀ tó bá ń gbé. Ara wa náà máa fi nà. Ṣé ìjùmọ̀ rẹ̀. Ṣé ẹ̀gbọ́n mi ilé ìṣòwò ọmọ fúgà yìí wá ìfà àkọ́dẹ́sì. Nǹkan bàbá àkọ́dà rẹ̀ pé kí la lè ṣe gan. Because lẹ́jọ́ wọn dá wà ẹ́ kò sí bàtà ní àwọn lọ́jà kápẹ́ kan kéèsì ti pọ̀ níwájú wá ń ṣe. Ó pọ̀. Ó pọ̀. Tó ká máa mọ̀ mọ́tẹ́ sọ́mú nígbà kan kò sí bàtà ní àpọ̀sí àwọn èèyàn ẹ tó bá fẹ́ ṣe ni bẹ́ẹ̀ni. A máa nídìí omi kan ókè tó bá mú kéèsì wá sí ṣé àwọn lọ́jà ṣé a kò máa. Àwọn kéèsì tó tiẹ̀ ti pọ̀ ńlẹ̀. Àwọn kéèsì tó ti pọ̀ ńlẹ̀. Mo ti sọ fún yín tẹ́lẹ̀ a máa ní donation lórí program yẹn láti ẹ̀mọ̀ ìkan láti move forward. Ọlọ́dẹ máa fún wa ṣe. Ẹ ṣé bàbá mi. Iṣẹ́ ọlọ́run máa dúró kìíní o. Inú ìfà we are so proud of you out there. Ọmọ olóògbé gidi ni yín. Ẹ ṣé bàbá mi. God bless you sir. Ẹ ṣé gan ni. Ẹ ṣé. Ẹ ṣé. Mi ò ní gbọ́ ayé tí bàbá. Dr. Adédayọ̀ ṣe wà ń bẹ̀. Mo wá bí. Ẹ kú àtàrọ̀. Yes sir. Ẹ wo àtàrọ̀ ni. Ìtàrọ̀ tí mi ọlọ́run máa fún yín ṣe lọ́gbọ̀n. Àṣẹ Ìdùmarè àdúrà ńlá. Ẹ kú bí ẹ ṣe ń sensitize àwọn èèyàn wa. Bẹ́ẹ̀ni. Very sensitization náà ni I need. Bẹ́ẹ̀ni. Because we discover we need, even many of these pastors are not meant to be blamed. But àwọn èèyàn wa wọ́n so much bàbàrà àwọn pastors even ju Ọlọ́run lọ. Ju Ọlọ́run lọ. Ẹlòmíì nínú ilé wọn ẹlòmíì ò kúnlẹ̀ fún ọkọ tó fẹ́ tó sanwó orí ẹ̀ kò kúnlẹ̀ fún bóyá láti ẹ̀yìn ọjọ́ tó ti ṣe wedding kò kúnlẹ̀ fún rí. Ṣùgbọ́n wọ́n bá rí àwọn bàbá yìí ẹlòmíì ilẹ̀ ni wọ̀ ẹ́ dádì ẹ̀pẹ̀lẹ́sà ọkọ ilé ẹ̀ṣọ́ ti kí láàárọ̀ ṣó ti kúnlẹ̀ fún. Ilé ẹlòmíì abọ́ oúnjẹ tán kó pamọ́ ọkọ ẹ̀ ò fi jẹun rí láyé. Ṣùgbọ́n tí pásítọ̀ bá délé wọn lọ sáré máa á fi sáfù pásítọ̀. Obìnrin míì bóyá ó ní sálárì ẹ̀ lóore kò ní ọkọ mi gba 1,000 di iná mi dùn ẹ fi ṣe tó bá wù yìí ṣùgbọ́n wọn lẹ́dàá tí kò gbogbo ẹ̀ yọ kó fáwọn bàbá yìí. Wọ́n tún fi property ọkọ gan so síìdì fún pásítọ̀. Without even knowing ọkọ mi kò mọ̀ ọkọ mi travel ìyàwó ti fi mọ́tò tó gbé pamọ́ ti fi ṣe sóòsì ó ti fi sóòsì ní kéèsì tó wà tárí ni. So kí ni yìí ti wá di bárakú débi pé ẹ bá dẹ̀ wo gábíyèsí láti kó bẹ̀rẹ̀ ló pọ̀ jù. Bẹ́ẹ̀ni. Ohun tó ń fi mú wọn náà ní àkọ́kọ́ wọ́n lè ní ọmọ kò sí obìnrin tó gbọ́n ọmọ tí ò ní tagi. Kò sí. So sensitization náà la need. We need to sensitize the people. A need láti lè jẹ́ káwọn èèyàn mọ̀ wípé ní Ọlọ́run náà ni àwọn bàbá yìí náà ń pè. Ó tẹ̀jẹ́ pé ní oníkálukú ló ní kọ̀rọ̀ tó sápẹ́ mọ́ sí. Tó ló ń pè. Ẹlòmíì àwọn agbára Ọlọ́run ní ṣùgbọ́n ó níbi tẹ́lómi ìsásí tó ń pè. Bẹ́ẹ̀ni, ní bá fi ń jẹ̀kọ́ wọn ò fi sábẹ́ ewé mọ̀. Àwọn aṣèlú. Wọ́n àtọ́rọ́ àwọn kan tó máa fi hàn wọ́n ìdí òtù. So many of these places are business centers. But we need to keep on sensitizing our people. Especially àwọn ìyá wa. Àwọn economic sensitization, we need to sensitize them. And to let them know. Wípé ní Ọlọ́run kò síbi tó ti pọ̀ Ọlọ́run tí ò dẹ́ lò. Kò síbi tó ti pè tí ò dẹ́ lò. And God is not away. He is always with us. Anytime anything about to be, ó ń dá wa lò. Bẹ́ẹ̀. So kọ́lọ̀ ń kó ràn wá. Àmín o. We need to sensitize our people more. A ní láti sensitize àwọn èèyàn wa. Especially àwọn obìnrin, àwọn ìyá wa. Kọ́mọ̀ wípé ní kì í ṣe wípé ní ó dìgbà tó bá tó travel torí pé òun wọ́n lọ́hùn kan lọ. Ó máa travel lọ Ìbàdàn láti Ìlọrin torí pé òun wọ́n lọ́hùn tí ó sọnù kiri. Ẹlòmíín travel láti Èkó, òun travel lọ sí ìlú mi nítorí pé òun wọ́n lọ́hùn tí ó sọnù kiri. So àmì sáwọn tó ń bẹ̀rù pé ní kẹ́ continue láti máa sensitize àwọn èèyàn wa. Because our people need to be sensitized. Bẹ́ẹ̀ni, ẹ ṣé bàbá. People will learn more. Bẹ́ẹ̀ni. And they will know the right thing to do. Bẹ́ẹ̀ni, ẹ ṣé bàbá. Thank you. Mama T ṣe wà ńbẹ̀. Mama T ẹ ní láti unmute o. Mama T. Àti ń bọ̀ ní. Ẹ kálẹ́ fà. Yes ma, ẹ kálẹ́ ma. Ẹ kálẹ́ fà, God bless you. Amen ma. Ẹ ṣé mo dúpẹ́ o. Yes ma. Ẹ tó wá lẹ̀ lóde o. Àwọn ìdílé tẹ̀ ti tú sílẹ̀. Ògo Ọlọ́run á fún wa ṣe. Àṣẹ Ìdùmarè. Gbogbo ẹ̀dá tó bá sọ pé òun ní nǹkan tó ń fẹ́ fi ṣe, ó máa kú tọmọtọmọ rẹ̀. Àṣẹ Ìdùmarè. Kò ní gbé ní gbogbo ẹ̀dá kan tó bá lòun ní nǹkan tó ń fẹ́ fi ṣe fún tẹ̀ ń ṣe. Torí àìmọye ilé tẹ̀ ti tú sílẹ̀, ebi gan ẹ tú mi lẹ̀. Ibi special ètò mò ń sọ̀rọ̀ torí mo ti ṣẹ́rú pásítọ̀. Ọlọ́run ṣe. Ìyàwó pásítọ̀ ọmọ 37 years.
èmi 57 máa pè ní mọ́mì. mọ́mì wọ́n dẹ̀ máa gbà kúnlẹ̀ lọ́wọ́ yín. a tún gbé mi ní ìdáhùn wọ́n ní mọ́mì máa tún kúnlẹ̀ báyìí. ẹjọ́ máa fẹ́ rí kò tí ì sáyè ẹ sì lọ tò lẹ́sìn lọ́jọ́ kù náà. ẹ tún wá lẹ̀ o nínú de o ẹ̀gbọ́n yẹlé tẹ́ ẹ ti tún lẹ̀ o ọlọ́wọ́n máa wà pẹ̀lú ní ọkọ̀ oníṣẹ́ ọmọ yìí o. gbogbo ẹ̀dá tó bá máa pẹ́ bá omi ayé àgbẹ̀ lọ o. gbogbo ìbànújẹ́ òsì ẹ̀sẹ̀ àrọ̀ sí ìdílé wọn o. jésù olúwa bàbá ṣe parí nìyẹn o. ẹ ṣe mà. jésù wọn tí wọ́n ń pè yẹn wọn kó máa tún máa bójú sí wọn. bẹ́ẹ̀ni ó di dandan. Sarah, please, thanks for sharing. Dr. Abẹ̀rù àgbà ṣé ẹ wà ń bẹ̀? ẹ kálẹ́ bàbá mi. ẹ mọ̀ kálẹ́ sà. longest time sir. Yes sir. ẹ kúkú lè dá. a kúkú dá aláṣẹ Èdùmàrè. ọ̀gbọ́n náà ọjà kú omi ọgbọ́n. ẹ sà inú mi dùn fún ẹmú kí ọlọ́run látọ̀rọ̀ náà mú kí yín. ṣe rí ẹ má jẹ́ àpárọ̀ tán ra bá wọ́n ti fi wá sí iye kíra ti pẹ́. kò sẹ́ni tí wọ́n fi sí iye kíra. iye ríra tọ́jà fi gbogbo èèyàn sí gbogbo ẹ̀sìn tá a bá láyé mi. ohun tó dẹ̀ kọ́ jẹ́ kó máa jẹ́ ìbẹ̀rù fún wájú òun ni inú mímọ́. ṣùgbọ́n wọn ò fi inú mímọ́ bí kò ṣe ọgbọ́n jìbìtì ọgbọ́n mọ̀dàrú ó lè. ẹ má jẹ́ àtàrà wáṣà. kò sí aṣíwájú kan tó kí wọ́n lè fi ìpè rẹ̀ tọrọ mọ́ ó ti di èpè ó ti di ègún. ṣé àwọn aṣáájú mi kan máa ní pé ká gbàgbé àtàdúrà gbà mí nígbà tí mo ṣe gan ni o tó jẹ́ pé bàbá tí mo ṣe mú ẹ̀kọ́ iléèwé sẹ́nu nílé bàbá dé tàtà máa ṣe máa ṣe làbá bàbá máa ṣe kiri gbogbo kí là ń bá kiri. ṣáfà mi fẹ́ pé àárò bóyá lóòótọ́ ọlọ́run náà ní bẹ̀ lójoojúmọ́ tí wọ́n sì máa gbógun tàwọn oníṣẹ̀ǹbáyé láì mọ̀ pàfọ́ra wọn nǹkan ni wọ́n gidi. ẹ máa sọ pé àwọn pásítọ̀ tábàwò láyé ẹ̀sìn kò sẹ́ni tó lè jáde kó sọ pé yẹ ọlọ́run pè nígbà kan. irọ́ ni gbogbo ẹ̀. àwọn ẹtí máa ń gba ìpè ṣùgbọ́n nísìnyí those people call themselves pastor are a lot of minor ministers. ẹ̀dá ìyàwó náà sàmìlà minor àwọn tí wọ́n lè fi ara gba ọgbẹ́ ká má sọ wọ́n ru àpá. wọ́n wá dorí gbogbo ìwà òtítọ́ tó yẹ ká kọ́ nínú gbogbo àwọn ìwé ìtàn tí wọ́n kọ́ wọ́lẹ̀ tí a kàn ń kà ìwà òtítọ́ tó yẹ ká máa múlò wọ́n dorí ẹ̀kodò wọ́n fi kàwé lọ́tọ̀ọ̀tọ̀. èmi tí mo bá yín sọ̀rọ̀ wòlíì ti gba ìyàwó mi rí ó dẹ̀ gbàgbé. kí ló orúkọ wòlíì yẹn? àkódà fún yín wòlíì yẹn wọ́n pe orúkọ wọn ní àpèjá orúkọ yín ni àpèjá orúkọ yín ló tì mí bọ̀ wọ́n parí àṣà wọn ní wòlíì ké. tó dẹ̀ sáyẹn nípa nígbà tí mo padà gbé bàbá tó dẹ́ dogun ikú rẹ̀ mọ̀ I step down kí ló dẹ̀ jẹ́ step down mo rò pé àkókò òjòyè ó mọ̀ sọ́jọ́ nínú ìka lùlọ jẹ́ nítorí ara mi láì mọ̀ pé àtúbọ̀ tó máa béèrè torí àlọ́ wọn ti lọ àbọ̀padà bọ̀. àwọn olùgbèsè ayé yẹn a lot of people okay bó ṣe lówó tó àwọn pastors and co prophet ministers etc wọn ò ṣe bọ́sẹ̀ tó àwọn sọ pé ẹgbẹ́ protest tábà wo àwọn olóṣèlú and co ṣèbá àwọn ọ̀ṣẹ́ ọlọ́run àfa babaláwo and co náà ló ń gbàdúrà fún wọn tó ń jẹ́ kán rí ti gbogbo àwọn tí àjẹ tá àti ìyó tá à ń pabí tá à ń ṣerú kiri o bórílẹ̀-èdè nàìjíríà bá sunwọ̀n lálùbáríkà lóòótọ́ tó kọ́ ń gbèsè ibire general kí ni gbogbo èèyàn wá kiri ìlọ́tọ̀ àwọn ọmọ nàìjíríà ló ṣerú libya and co ẹ wá wíta tí wọ́n bára wa. mo tiẹ̀ mọ àwọn pastors kọ̀ọ̀kan tó jẹ́ wípé àwọn church members wọn náà arrange lọ ṣe ẹrú ní libya sí bẹ́ẹ̀ ni táwọn ọmọ yẹn fẹ́ padà wálé. ẹ wọ́n wọ́n tara bára wa wọ́n dẹ̀ máa pèsè pé àwọn oníṣẹ̀ṣe ní àìdọ̀ àwọn tẹ̀lé àgbákò àgbà kan burúkú. I have some things on my hand ó wà ní mo ṣẹ̀ṣẹ̀ ní àkáǹtì mi ni mo ti chat rí pàjọ́ sọ̀rọ̀ rí. àwọn kan máa sọ pé mo máa padà professor kì í fún because I don't care at all ó ti pọ̀ jù. ẹ jẹ́ àjọ fàájà bàbá mi ẹ má jà bẹ̀rù wọn mọ́. ẹ má di honest part. àwọn tí mo fẹ́ sọ fún evidence wà lọ́wọ́ mi. kò sí wàhálà ẹ private chat ní bàbá mi. wọ́n ti fi ìwé kọ́ọ̀tù rí torí mo jẹ́ kó mọ̀ pé ok ọ̀rẹ́ ókè tẹ́ ń gbà àgbàdo ọ̀pẹ̀ owó ọ̀rẹ́ owó ọ̀pẹ̀ owó kọ́mọ lárúkọ ọmọ lọ láyọ̀ ọmọ bọ̀lá ọ̀pọ̀ ṣe money dey scam and the rest of their issue the rest of their stupid faculty take it to low wọ́n sọ fún ìwé kọ́ọ̀tù àtọ́jà mi I'm ready to defend myself káwọn èèyàn ti dìde fún lẹ́tà ní ilé ọ̀dọ́ mi wọ́n bọ̀lá fún ìwé kọ́ọ̀tù pé their cash with I wonder ẹ wúlò láàbù yẹn so ẹni tí ọba fojú ẹ lẹ̀ fún iye ríra oníye rẹ̀ rà ṣùgbọ́n àwọn pásítọ̀ tó bá kàn gbọ́ wa kọ́mọ ronú àtúbọ̀tán bá lọ bàbá àbọ̀ bí inú pásítọ̀ àfa ìmọ̀mù whatever you call yourself ipa ilá kan ga jù kan lọ àpárò kan jẹ́ kó kan ìjọba nípa kó kọjá ìgbẹ́. bẹ́ẹ̀ni. àbí tó bá fẹ́ dáhùn fúnra rẹ̀. bẹ́ẹ̀ni fúnra rẹ̀ ti. òun fẹ́ lọ́n fún wa pé ẹ ò ní dààmú láíláí. ẹni mi ò tẹ gbàdúrà fún yín ẹ mọ tí ó ṣàdúrà fún yín. iṣẹ́ yín ni ó ṣàdúrà fún yín. ló bá tán. kò sí nǹkan mi ẹ má jẹ tọ̀ yín báwo yẹn bá gbàdúrà fún ìpèsè ẹ máa dúrà ẹlòmíì kan tí kò dín nù ẹ ẹlòmíì máa sọ lórí àwọn
ṣùgbọ́n iṣẹ́ owó ẹ̀dá ló ń ṣàdúrà fún bẹ́ẹ̀. ọlọ́run òbí jẹ́ dára jáde mo tẹ́ máa tí wọ́n bọ̀ tọ́lọ̀ fi ní gbọ́ tí mẹ́rin tí wọ́n bọ̀. àṣẹ Èdùmàrè ẹ ṣé bàbá. ó kéré dára. mo ṣe àdúrà kan níbí báyìí lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀yin tẹ́ ẹ bá rántí pé tó bá ku ọ̀la tí n máa gba owó láti tẹ òótọ́ yìí k'Elédùmarè máa mú mi lọ. tó bá ku ọ̀la tí mo fẹ́ ṣe fàájá lórí wípé mo fẹ́ báyàn lórúkọ jẹ́ dípò pé káwọn èèyàn bọ́ nínú ìdè burúkú yìí k'Elédùmarè máa fi mí pàyà mi lẹ́kùn mélòó nù pásítọ̀ yín ló lè wá ṣe irú àdúrà yẹn nígbà ẹgbàgbé lè tán ṣe lórí ọ̀tà wìrì ọ̀tán ní if I have kìnnìkan lẹ́gọ̀ọ́ kí ni ọlọ́run ìpayọ̀ bẹ́ẹ̀ ni intẹ́ lè fi ṣépè intẹ́ lè fi ṣe irú àdúrà bẹ́ẹ̀ á ní lọ́wọ́ tẹ́ ẹ bá mọ̀ pé tó bẹ̀ wá ṣe pé ẹ mú nǹkan kan ní ìmọ̀rúkọ Jésù pé ẹ sì mọ di àwọn èèyàn mọ́lẹ̀ irun wájú irun pàkọ́ èèkánná wọ́n tẹ̀sẹ̀ ẹ bẹ́ ajá sógun ẹ jáde ẹ wá ṣẹ́ irú èpè yẹn lẹ́yìn tẹ̀pẹ̀rẹ̀ ní pásítọ̀ yìí tó torúkọ Jésù nìkan mo máa sẹ́ndì mẹ́sẹ̀gì sí gàtà meanwhile ẹjọ́ mọ́mì mi kan wà ń bí báyìí mi ìmọ̀ bóyá wọ́n wà lórí ètò lẹ́nìí ẹjọ́ ẹ sẹ́ndì mẹ́sẹ̀gì sí mi ní kílẹ̀ nìna èmi ní Tuesday ní last week yìí lórí ọ̀rọ̀ pásítọ̀ tó gba mọ́tò lọ́wọ́ ọmọ yín ẹjọ́ ẹ má bínú torí mẹ́sẹ̀gì yẹn pọ̀ mi ìdẹ̀ tí save number yín tẹ́ ẹ bá ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí ẹjọ́ torí Ọlọ́run ẹ private chat mi lórí WhatsApp number tẹ́ fi private chat mi mo ti fi mẹ́sẹ̀gì lẹ̀ fún pásítọ̀ yẹn ó respond lẹ́ẹ̀kan lẹ́yìn ìgbà yẹn tí mo dẹ̀ try láti pè kò gbé call ó ti di dandan ká lo sójà tàbí ká lo ọlọ́pàá ó gbúdọ̀ gbé mọ́tò yẹn kó gbé padà fún yín sóòsìdì kankan kò sí Ọlọ́run kankan tó ń gun mọ́tò kankan inú mi dẹ̀dùn pé ní fọ́tò mọ́tò yẹn lọ́wọ́ tẹ sẹ́ndì sí mi bọ́ mi ìrántí nọ́mbà yín ẹjọ́ tẹ́ bá ń gbọ́ mi báyìí ẹjọ́ ẹ tètè private chat mi ká bẹ̀rẹ̀ ṣẹ́ lé lórí pápápá ẹ ṣe mo sàmì mo bọ̀ mo fẹ́ jẹ́ dégún látọ́ kẹ́ ebi mi lè fẹ́ jẹ́ sáré gbé yín sókè pápápá. bàbá rúdẹ. lẹ́sà. jẹ́gàn ọlọ́gbìn fẹ́ kọrin fún yín ni o. ẹ̀kọ́. àrídì ẹni pé kí wọ́n máa jayé o àríjúnú o ẹni pé kí wọ́n máa jayé o àríjúnú àrídì kí wọ́n máa mú sí láyé tó wá àṣẹ oníjẹ̀yà láyé tó wá àṣẹ àrídì. kó máa ṣe prayer ní church. àdúrà tí ó lè gbà Ọlọ́run á ní àwọn bàbá yìí lára láti ayé náà máa ti mọ̀ nígbà lágbára Ọlọ́run Jésù wọn tó fi ń parọ́ fún wa yẹn á fìyà jẹ wọn because wọ́n ti destroy generation àwọn parents wa. bẹ́ẹ̀ni. àwa gan díẹ̀ la bọ́ lára wọn àwa tá a bọ́ lára wọn á tó 25% generation wa yìí so kí wàá ní fúnṣọ àwọn ọmọ wa. kò sí àwa tá a lè dìde fáwọn ọmọ yẹn náà là ń bára wa sọ̀rọ̀ yìí o àjẹ́ gbúdọ̀ bẹ̀rù. káàyàn tí wọ́n prepare next generation for the next 100 years tẹ́ máa wo bí táwọn ọmọ yẹn máa wà in the next 20 years nǹkan tó máa ṣe. so Jésù táwọn tí wọ́n ń ké pè báyìí ó máa wá sọ wọ́n dẹrú àwọn ilé tí ò mọ Jésù. wọ́n mú wọn bá bàbá iná mọ̀ ìka gidi ni wọ́n náà ìka gidi ni wọ́n they are just destroying generation intentionally and deliberately tí ó dẹ̀ gbá rárá. this thing is not working ẹ̀sùn tó fún àwọn èèyàn àǹkó tí ẹ̀ sí nǹkan tó tún wá burú tẹ́ bá tẹ̀ tún gbé àwọn èèyàn mọ́ra pé kínní ẹ jẹ́ kó mọ̀ pé principle of hard work there is no reward without labour without input there won't be output. You can't continue to fast and praying even if you continue to eternity it won't change anything. Nothing. No, they can preach yẹn wọ́n jẹ́ káwọn èèyàn ní orientation Bible gan sọ pé faith without work is dead. Dead. So they are preparing people for destruction. Practically all their members and their children, they are preparing them for impending doom. Then. Everlasting poverty. Ọlọ́run wo ọlá inú kan tẹ ní àti gbogbo àwọn tó ní inú kan tí náà èèyàn ń bàjẹ́ bí Nàìjíríà ṣe rí yìí. Because èèyàn ń wò ó sìn dékè ìgbà ìṣẹ́jú mélòó ló kù 10-15 years ń sìn generation wáyé màtí máa pé 60 years. Máa wò pé ṣé abroad ilé ìfẹ́ dúró ṣé bí ṣe gbé ni at retirement age. Ẹ̀rù yẹn ń bà mí láyé ọ̀tọ̀ pé kínní. Tí gbogbo òṣìṣẹ́ lẹ̀ ń ṣe tí ò bá stop mo lè yàn fẹ́ gbé padà sí. Èèyàn gbọ́dọ̀ lórí ayé èèyàn gbọ́dọ̀ lórí ilé ayé all that in terms of maybe environmental structure facilities medical facilities and well-being but that natural vibe kò sí bí rárá náà. Ṣé àwọn tó máa farúgbó káàkiri iná tuntun nìkan sí ń bá ara àwọn arúgbó ń bì inú ọ̀tá mi máa ń bàjẹ́ ni.
bẹ́ẹ̀ni. ní ilẹ̀ fúnra gbogbo bẹ́ẹ̀ yẹn tọrọ and they are not stopping. Ọlọ́run á ṣe wọn lọ́wọ́. àwa là ní jẹ́ kó sú wa bàbá mi àní jẹ́ kó rẹ̀ wá àjọ máa jàjà ìlàjà yìí ni. kò ní kò gbúdọ̀ rẹ̀ wá. kò gbúdọ̀ rẹ̀ wá. ọba ní kọ́ńpìnì ọ̀la náà máa àṣẹ rẹ̀ Èdùmàrè. ara yóò ní kí inú ẹ̀yẹ máa rẹ́yìn ọ̀tá lè máa rẹ́yìn òde o ẹ̀yin lè máa rẹ́yìn àwọn oníṣẹ́ ni aṣẹ́ nípa dídárò àtọ̀rẹ́ tó ń ṣe bí ọ̀tá àtọ̀ká tó ń ṣe bí ọ̀rẹ́ ẹ̀yin lè máa rẹ́yìn wọn lágbára Ọlọ́run ojú ò ní ṣe àwa tó ń tó mobilization. Matt Super wèrè kan wà lórí YouTube Ṣèyí Adéròjú látẹ̀yìn yìí lọ lọ́la anú kan lọ́la ìfẹ́ àwọn ọmọ Nàìjíríà ta ní lọ́la àwọn ọmọ tí ó sùn lálẹ́ yìí láì ní oúnjẹ kí epe tó rà ní rìsọ̀sí ṣùgbọ́n torí àwọn olùlòṣì tó wà nínú ìjọ tí wọ́n láwọn ń ṣiṣẹ́ Olúwa pẹ̀lú àwọn akẹgbẹ́ wọn nínú ìjọba lọ́la anú kan táwọn rò ta fi ń sọ̀rọ̀ pé kò yẹ kó máa rí bẹ́ẹ̀ ìwọ Ṣèyí Adéròjú yìí òòtún ní rójú ráyè mọ́ láyé o ò ní rí bá ti ṣe mọ́ o ò ní rọ́nà gbégbà tó wá rí o èèyàn mọ̀ ń jí tó jẹ́ wípé ó bá ti jí lóòjọ́ báyìí kò sí bí wàhálà yẹn ṣe lè pọ̀ tó láyé yìí á rò pé nǹkan kan ń dùn ún nínú nípa ìwọ Ṣèyí Adéròjú yìí nǹkan ẹyọkọ tó tún wá ń dùn ẹ̀mú yẹn ó ti di ohun ìbànújẹ́ fún ẹ látẹ̀ní lọ o wà ní kú o ṣùgbọ́n o ò ní déèyàn tí gbogbo àwọn ẹgbẹ́ ẹ bá wá ń sọ wípé wọ́n ń pe àwọn láríwájú àwọn ń débẹ̀ Ṣèyí Adéròjú Ṣèyí Adé tí ò rojú mọ́ ọlárẹ̀yìn ló mọ̀ jẹ́ ó mọ̀ jẹun ò ní yó ó mọ̀ momi òjò ó mọ̀ gbé ọdún bó ṣe yẹ lọ bó fi yọ̀ tó ń jẹ àtẹ ló mọ̀ taste èdìdí ni àdìtú ni lọ béèrè lọ́wọ́ àwọn tó ti ṣe dáadáa tẹ́lẹ̀ Olúwa lọ́nà tó sọ̀kọ́ ti lọ béèrè lọ́wọ́ ẹ̀ ní ìní sọ jù yẹn lọ láti èní ìlọ láti wákàtí rẹ nígbà ẹbí tó bá wà àṣẹ ti gùn ní ìní sọ jù yẹn lọ. Matt Super ṣe wà ń bẹ Matt Super are you there? Matt Super okay Temi T. Louis okay Musammed ẹ jẹ́ gbé ní sókè. ẹ kálẹ́ gbogbo lé. ẹ kálẹ́ jàre. Now, yes ma. I salute your courage, your resilience, your determination, and everything. Because you're the one steering this ship. You're the captain. And I greet you. Thank you so much. Thank you so much. And thank you for giving us your platform, to be part of this. We are building a legacy. Damn. Legacy that will live after us, and I'm so happy to be part of it. Hey Joe, and you're great, and I'm also your pastor. Ṣé gbogbo nǹkan tá à ń sọ yìí náà ṣé kò tí understand nǹkan tó ń ṣẹlẹ̀ náà? Kí ló dé ẹ rọra? Obìnrin náà pásítọ̀ yìí náà ni àwọn tí wọ́n lè kúnlẹ̀ fọkọ yín lé ẹ máa sáré tẹ̀lé pásítọ̀ àwọn ọmọ kéékèèké tí wọ́n ju àwọn ẹgbẹ́ ọmọ yín lọ ẹ máa kúnlẹ̀ fún wọn ẹ máa ṣe gbogbo ẹ̀. Ẹ fi mọ̀ pé Jésù yìí di kárùn-ún ni. We've been there. We were all there together and we saw everything. So as he confirmed with this kárùn because we have challenged him several times. He hasn't been able to come up with anything. Àti ìpè níjà àti ṣe gbogbo ẹ̀yin lè ń jà fún Jésù. Ẹ jẹ́ kí Jésù jà fúnra yín fún rẹ̀ náà. Kí lè ń jà fún Jésù fún? Ẹ máa ṣe fídíò fún ẹ máa bú wa. Ẹ máa ṣe everything ẹ máa ṣe gbogbo nǹkan tẹ̀ ń ṣe máa padà sórí yín ni. Ó ti di dandan ṣe é jùmọ̀ rẹ̀. And we are not going to we are not going to release. I'm not telling you. We continue to press your neck. We say what until you are not able to breathe again. Everybody will be liberated. It's closer to you than you think. You don't need because I used to tell people, you don't need anyone to get to God. You don't need to just speak to your God. You don't need a pastor, you don't need a beginning. Just speak to your God. Because even though of Ọmọlúwàbí wa ti wà bẹ́ẹ̀ we were doing all those things before they came. Ẹ máa pààyàn máa tọ́kọ́ náà máa dárí jì ní ẹ máa ṣe gbogbo ayé ti bàjẹ́ gbogbo ayé ti dàgbẹ́ ti dá gbogbo ẹ̀rú pàpà síbẹ̀síbẹ̀ náà kò tẹ̀yìn lọ́rùn ẹ ṣàfẹ́ ẹ fẹ́ mú wa ẹ ṣàfẹ́ pa wa àwa náà máa pa yín o kò sí nǹkan tẹ̀ máa ṣe sí we will continue to do it and Rotimi Foundation partners I thank you so much I see you guys thank you so very much you guys make things roll you make things happen thank you so much without you we wouldn't have been able to do some of the things we are doing thank you for standing firm thank you for supporting for all supporting one another so thank you so much I see you and I don't know me then Femi Toyin this is to you watch a video for me mi ò lè ṣe fídíò fún ẹ o. This is the last time I will ever respond to anything. Yes, okay, àwọn bàbá ìlú alọ́ tó ń gbèjà ni olú alọ́ lè mi ń bá fà.
àtàwọn tó ju olúwa lọ so mi ò ní time fún ẹ because kò ṣóorí gbogbo ìwọ fúnra rẹ gan you make me feel so sick you make my stomach feel so sick in fact every time I see your video and you talk about us one make me feel horrible because you are so uncouth you are so uncautious you are so unwashed you are so rude you are classless you are loutish you are unrefined. So the same thing with the best, so we are not in the same category. Alone because what gives you breath is Rotimi Daniel. You are obsessed with Rotimi, and there's nothing Rotimi will ever die so. Because temporary and because the motor being, what are they making be? What are they making be? And I'm surprised going to ask ball. Thank you, Bishop Andrew. Are you afraid game? Don't bad for you, but don't bad for you. Also, a day kissing now. She won't do that. You're so cool and unpolished. Wọ́n wá sórí social media tó bá jẹ́ social media náà kí ló máa fà wá pọ̀ kí ló máa fà wá àti ẹ̀ pọ̀ ẹ̀yìn ọ̀ṣọ́ gbọ́ I don't even know how to describe it you are so uncivilized kò sí ìwọ́n tí mo lè bá ẹ sọ because you can't even understand anything o ò lè comprehend nǹkan tó ń ṣẹlẹ̀ ṣùgbọ́n o ò lè comprehend wà á kọ́ jáde síta wọn sọ̀rọ̀ wọn máa búyọ̀ wọ́n ṣe fídíò fún wọn ṣe fídíò wọn máa bá wọn fàjà wọn máa ṣe kìnìkan ohun tó ń sọ lẹ́ẹ̀kan sí Jésù yìí yẹn scam ni kò ní dá fún wa. No Samuel in the first place ẹni tó ń gbèjà gan tó dolú àná tí ìbá ṣe pọ́nrọ̀ àwọn family ẹ̀ tó wá bá wa and everything ṣé olú àná tẹ́ nìkan tẹ́ a máa jókòó sórí social media fún like seriously. When I'm in the one different category, not all one. So your behavior is so contemptible. I can't even, you are so awful. Because mi mọ̀ kó tí mo fẹ́ báyìí sọ, ẹ̀mí àti àjẹ́ káfẹ́ lè bára wa sọ̀rọ̀, wọ́n ṣe fídíò fún mi nítorí olúwa lọ, wọ́n ṣe fídíò fún mi. Olúwa lọ bọ̀ nígbà tó rí mi kò lè bá mi sọ̀rọ̀, nígbà tí mi ṣe kórìí ẹ̀gbá jẹ, ká má ti sọ ìwọ ìrún ìdí ẹ̀. So it's Rotimi that gives you grace. If you don't talk about Rotimi one day, Rotimi Daniel's foundation is more important to her than Jesus. Ben. So I don't know what your problem is. We're not talking to you. Nobody talks to you here. On your platform here, you don't need to bring us into it. You don't need to drag anybody. Rotimi does not want you. He doesn't can't even invite to tell the share because even looking at someone keeping here. Tẹ́mi tó jẹ́ wípé kíní adẹ́mi gan máa ń yọra awájẹ́lẹ̀ tó ń wó lẹ́nu bí ẹni tó ń mu ewúro yìí. I don't understand it. Everything is about Rotimi, is about Faja. If you want Rotimi, I don't know. Rotimi does not want you. Bẹ́ẹ̀ni o ẹjẹ bá mi sọ lè gé o ẹjọ́ mọ́ o. Ògbóyìnbó ó sọ̀rọ̀ jẹ́ ẹ̀rọ ti di sọ pé ẹ̀yìn pé ọ̀fẹ́ tó. Kí ló fẹ́ kí ẹ ṣe wà yìí? Gbèmí á fi. You make me feel so sick. I mean, this one was saying, I don't be really about school. I think because when I looked at you and won't be fear of Mama Belly again. So what is I can't want you to me. Leave to me out of this now. Leave Father out of this. You have your page. Promote your thing with Jesus. And if you tell about let Jesus come, let it as to challenge Jesus in you. So please let Jesus come for us. We are not Jesus. Your name is not Jesus. So if Jesus did could Jesus here, could jack right. You know, I don't even understand because what is it what they describe them. Because just look like you're so noisy, you're so rude, you're so pleasant to the eyes. Because me, I can't even understand what's in the because many there's nothing you would say that I'm jumping on that know. All those things that you say. You think I don't know anything to be, you just be talking to people anyhow. We're not in the same category, we're not there's nobody in this fight. We all have our jobs. We are responsible people. We have integrity. Like I always say, we are intricately wired. There's nothing you can do about us. We are not even dealing with this. So what is your own goal? Má báyé mi jẹ́. Báwo eléyìí fún? Ṣé ẹ fẹ́ báyé mi jẹ́ ni? Eléyìí tó ń hó lẹ́nu bí ìgbà tó yẹ pé ó ń fi clean fún ẹnu bí ẹni tó mu ewúro. In fact, ewúro ni. Eléyìí. Ṣé ló máa jẹ́ fọ́tò mi sójú fídíò ẹ̀ báyìí làwọn èèyàn máa wá tag mọ́ ní ẹjọ́ tó lẹ́mọ̀ tag mọ́ lórí ọ̀rọ̀ ọmọ yìí she's looking for something that is not lost ẹjọ́. She made the video today for Maureen. She was talking to Maureen about the job. She also the video. Your picture was exactly but was now uploaded. I don't understand. Mo dẹ̀ ti sọ fún ìjọ tí wọ́n bá gbé wá fún mi lójú orun pé ó fi fọ́tò mi tàbí fídíò mi kọ́m ayé ìyàláyẹ máa bàjẹ́ ni torí mi lè máa sùn jẹ́jẹ́ níbi ìbàjẹ́ nìkan máa lo ẹlẹ́dàá mi máa fi ní kọ́ọ̀mù ibi tó wà nílé àràbù. I don't even know this kind of moral opinion. I don't know this is so. I am confident and shameless and also you bullshit. You just make your heaven. You don't say that. So why don't you just shut up your mouth and speak equity? I'm from Ondo State now. So you would bring another people to say it to you nothing is happening on some you will be here. And see that say everything is on you can't even call him. What is his number? If you marry number, what you go to? I don't care. Bishop Andrew refer me Tony Daniel. Ibo náà ti sọ bẹ́ẹ̀. Bishop Andrew, block Bishop Andrew. Red card. Honestly, you know, I don't understand the lady. I
I don't know what she wants. So I get Niyi, if you know you're bold enough and you want him, come and talk to me. Somebody carry ice ball to ice ball. Ice ball to ice ball. I think you want the comfort accommodation, you know? Maybe you want the comfort accommodation like you used to say. So I don't know, please leave me out of this. Jesus is not your father. He doesn't know you. You're not from Israel. Your name is not Jesus. So I just want to do something. Now, you know, my best. Unfortunately, because you can't understand it. No, you understand the pleasure. So you're too foolish. So the better. The problem I will say to you that you understand it. So any other thing we will wait you because no more FYP. So please go ahead. This is the last time I will ever talk about it. My baby no shop even in your room. For to routine me to share pillow, to share details because you always. Àbí torí àlàyé ṣe máa ń romi ni no Samuel. Àbí torí àlàyé ṣe máa ń romi ni. Our wife ni our wife. Kó wá jọ ìfàjà kó jáde tán kó jọ ìfàjà. Ṣé bẹ́ẹ̀ ni mo lọ jẹ́? Tó bá ń sọ̀rọ̀ ẹlòmíì, ó máa gbé fọ́tò mi sí. Tó bá sọ̀rọ̀ A, á gbé fọ́tò mi sí. Tó bá sọ̀rọ̀ D, á gbé fọ́tò mi sí. Kò tiẹ̀ yé mi mọ́ báyìí. I don't understand it. I don't understand her any longer. So she's obsessed or something. She should just find me. Of course, she knows that she can't get past anywhere. Of course, I'm obsessed with you. I can't go book if she can't fix the case. I mean, everything. Oh, we can't you can't, she doesn't even, you know, she's not, I don't even understand it. Because she's on TikTok for Aldi. Aldi gives her the best of life. Because people are saying, I'm sure that she doesn't talk to you about you in one day. She will land in the hospital. That is what is it. Hospital yẹn náà ló máa gbẹ̀yìn yálà yẹ. Olórí burúkú ọmọ ni náà. Ọ̀rọ̀ mi máa dàbí ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni tó wà nínú bathroom níta tó ń wẹ̀ tó kọ́ aṣọ ẹ̀ sórí kìnìún àwọn all those old bathrooms tó máa ń lò yẹn wẹ́rẹ̀ wá kaṣọ ẹ̀ lọ tí ẹni yẹn wá jáde and I'll be running after the wẹ́rẹ̀ wọ́n máa rò pé wẹ́rẹ̀ làwọn méjèèjì yẹn so wọ́n yà sí ẹ in fact people will be so disappointed. Ó kéré sí nọ́mbà náà ó yóò yẹ bàbá. Yes, ó ti kéré jù olúwalóògùn ìbá mi sọ olúwalóògùn tó ń gbèjà yẹn Lájé káwọn ti sọ ìwọ fún rẹ ìwọ tó rí ẹrù pé yìí wọn ni wọn wá ọmọ yes bathroom ní plan ní cottage scissor bathroom ní plan wọn ni wọn wá ọmọ wọn ni wọn wá náà. Someone is looking for a daughter with 3 grandchildren, and you can't say anything about it. The only thing to say is to cause us to condemn us. Yes, to come. I'm not believing you now. Ó believe you now. Nǹkan tó ṣẹlẹ̀ sí ìyàwó máa ṣẹlẹ̀ sí ẹ. Àṣẹ. Má fi ẹ̀fọ́ ọkọ báyìí. Àṣẹ. Má fi ẹ̀fọ́ ọkọ wọn náà pòórá. Àpòrá máa yé lọ́wọ́ àpòrá máa yé lójú. Àṣẹ. What is it? Kí ni problem ẹ? Kí ló kàn wá? Ṣé ìwọ wà ń fàjà pé? Kí ló kàn ẹ̀ bẹ́ẹ̀? Ṣé ìwọ ni ìwọ làbúrò olúwa lọ ni? Wọ́n gbé màmá kan lọ sí Jordan, wọ́n ṣe kíníkan. Kí ló kàn ẹ̀ bẹ́ẹ̀? Ṣé wọ́n pè é síbẹ̀ ni? Gbogbo all the people tó tẹ̀ dàbí tó ní tẹ́gbẹ́ ìwọ tẹ̀ ń ṣe nìyí tẹ́lẹ̀ mú gbogbo kìíní tẹ́fẹ́ sọ́jà àwàdà mọ́ wa lọ́wọ́ ẹ máa kúra ni. Àṣẹ ìdìbò rẹ̀. Like I said the other time ọmọ yìí máa disappear. Àṣẹ ìdìbò rẹ̀. ọmọ yìí náà ẹ̀rí nísìnyí. Àṣẹ ìdìbò rẹ̀. Lára mọ́lá yìí lọ́kọ̀. Irun funfun àti sunkún lójoojúmọ́ tí wọ́n wọ́n bí tọ́mọ náà wà bí ìyá tí mi náà ṣe máa sunkún lórí yìí. Àṣẹ ìdìbò rẹ̀. olórí burúkú tó yẹ pé ó wà ní Libya ìbò ló wà ó ní jẹ́ ká gbádùn bàbá bọ́ sórí TikTok tí ó bá jẹ́ TikTok náà tó bá jẹ́ internet lórí ìmẹ́tọ́ gbé fóònù rẹ̀ lọ́wọ́ ó kúrò látẹ̀kìsì ó rí bíbí kọ̀ọ̀kan jókòó sí oláàdì ní kìnìún orúkọ sí bọ́sáyé. So the next thing is to talk to people anyhow. The next thing is to drag people. We are not in the same. I want to see around you. You don't even answer you because Google got to answer you to work on or so nobody understands it. You work on it so don't understand it. Maybe you need a social media manager. Maybe I should get one social media manager to mama there so because oyeki wo ma so. You don't even ojú yẹ kí n fi ẹ tẹ sọ Yorùbá tó máa gbọ́ ojú òsì yẹ wà á kọ́ síta wà á máa sọ àwọn àgbákò òyìnbó àwọn òyìnbó tẹ́kọ̀ọ́ rẹ̀ máa wọ ẹgbẹ́ẹ̀sì ni tẹ́kọ̀ọ́ orí olúwẹ̀ lè fọ́ tó lù ẹ̀ bá ṣọ́ra. Sure, gidi gan. I'm not afraid, you know. I'm not afraid. Because you know me, it's okay. I'm not afraid. I'm not afraid at all. She's not afraid. Yes, so I'm not afraid and I'm not panic. I'm not panic because I'm afraid of money. So I don't have time for you. Whatever you want to say, continue to say. Nobody is going to respond to you again. Jotiba? Thank you so much. How do you? Fẹ́mi Tóyìn, o ti sọ̀rọ̀ ẹ̀ Ọlọ́run ò dá ẹni ewé ojú omi wọ́n ló mọ̀ sọ̀rọ̀ ẹ̀ dé ewé ojú omi. Omi ayé yìí ò dẹ̀ ní gbé ẹ lọ síbi tí èrè wà ìwọ lórí burúkú ọmọ ládàradà ní ìnísọ̀jù yẹn lọ. However, bí n bá rí fìrìfìrì lóru pé bóyá mò ń sùn lọ́wọ́ ẹnìkan fọwọ́ ra mí lára kì í ṣe ọ̀rẹ́rẹ́ ń gé ọwọ́ ẹ̀ táṣìírí bá dẹ̀ lọ tún pé o lọ́ fi fọ́tò mi tàbí fídíò mi o lọ́ fi ń kọ́ wàhálà ẹ̀ ó rí ẹ̀wọ̀n gbé ń máa sú ẹ bẹ́ẹ̀ ni ń máa sú ẹ ìwọ pẹ̀lẹ́nu ẹ tó máa ń hó bígbà tó kó ewúro sẹ́nu yẹn jẹ́ mọ̀ pé ewúro máa ń hó ọmọ máa lè rádà ó ní pé mi ò tẹ́ni màá wá gbérú ẹ̀ sórí pláfọ́ọ̀mù mi pé ẹgbọ́n dẹ̀ yìí o ẹgbọ́n nǹkan tó ń wá náà nìyẹn mi ì dẹ̀ lè ṣe láíláí mi ì ṣe blogger àdẹ̀ ìfàjà ò kì í ṣe blogging kìíní ì ṣe fracas you will dey bring your case we treat your case ni whosoever you are kò síwẹ́ ẹni tó lè jẹ́ láyé yìí once we set your this thing to go ahead we go ahead kì í wojú wúche
finally àwọn pastors yìí tó máa ń pariwo tẹ́lẹ̀ tó jẹ́ kí social media máa gbóná nígbà tó dẹ̀ ríbi tọ́rọ̀ lọ sìn ṣé wọ́n ní conscience láti jáde wá pé Faja Nation ẹ ṣe yìí ná ṣe bí nǹkan sọ látijọ́ ẹ̀ náà nílé ẹ̀dẹ̀ ti ṣe bẹ́ẹ̀ kẹ́ ẹ jáde gbogbo yín pátá gbogbo ẹ̀yin amọ̀kùnṣìkà yìí ẹ̀ mọ̀ fojú sunkún ọmọ lẹ́yìn wèrè rádaràdà crunch queen ẹ̀jẹ̀ ń gbé yín sókè jàre. I came back just to speak to the soul of the listeners because I know that they are streaming from several platforms. See, these men of God, they don't even believe in what they preach. No. They don't even believe in the powers they came to believe. We have several examples, right? After our Benita man number one, thinking that they have one superpower. They give you anointing oil, they give you water for protection, right? But they ride in bulletproof cars. They are surrounded by police, soldiers, plain clothes, protocols. You can't even move close. If you go to their houses, you have armed security at their gates. But what do they give you? Water, wristband, handkerchief, calendar. Níbi tó yẹ kó ìwà gan ti pé nìyẹn. They don't believe in what they preach. NITE and Laujuni. NITE and Laujuni. They tell you you should focus on heaven, build your mansions in heaven. But they want houses in banana islands. They want houses in Lati. They are riding jets. Their own heaven is on earth. But kill what's up for? When you are my dad was the church, if you want to ever color. No need to do that. Please, my people, it's all scam. It is all scam. How many of them can say by this time tomorrow, the way the Elijah said it, that the bag of rice will drop from 100,000 to 2,000 naira? How many of them can say it? How many of them can say by this time tomorrow, a bag of cement will drop to 800 naira or 850? My people, listen, Jara, how many of them can say it? How many of them can say by tomorrow, everybody attending Government University is free of charge? Everybody attending Redeemer University is free of charge? Everybody attending Babalaki University is free of charge? When you go now, ask them that why is your university expensive that my children cannot attend? Whatever these people are doing is for their pockets and for their own. They don't want them. Ask questions by people. The era of ignorance is over. Even God will not forgive us for being ignorant. The era of ignorance is over. Ask them questions. Why can't we have? Why can't we go to Redeemer's University free of charge? To be redeemed, I know. University. Why do you not ask me questions? Why is Government University too expensive for my children to attend? I'm a living base member now since 1900. Daddy, why are you wearing? Why are you in a bulletproof car? On a Pandadi, so Daddy, and the Pandadi battery band. And I'm mentioning what can I contact or no? Hey, there you for say what we come about and you fit your shit, you know. To be honest, the era of ignorance is over. Where is your humanity? Why is my child at home for not paying full tuition for kingdom heritage? And the government money by the city, and you pay my child. Humanity can fix the Bible. Check that it is. I just have a very question. Let's ask questions. The era of ignorance is over. I'm speaking to women because we are the highest population. Please, let's ask questions. That's why I came back. These people don't believe in what they preach. They don't. Already, God bless you, brother. I came back. Wonderful. Thank you so much. Please, I need to go somewhere. I appreciate you. Thank you so much. A wonderful woman in the house. Thank you so much. Thank you. Ted, you want to say something? Ted. Hello. Ted is also. I want to send a request. So, ẹ jẹ́ ńlá dọ̀kú báyìí. Gbàmí gbọ́ bí Jésù fẹ́rẹ̀ dé. Bí Jésù fẹ́rẹ̀ dé. Gbàmí gbọ́. People are blaming.
gbogbo wàhálà tẹ̀ dà sí wa lágbàdá ẹ sọ wá di set of abnormal mental derailed human beings torí wípé ẹ ti lé olórí burúkú jáde èèyàn ti sanwó orí ìyàwó ẹ̀ ṣùgbọ́n wọ́n ṣe ń rò wípé ẹ̀ṣẹ̀ ni pé kókó mọ wọnú ògùn lẹ́yìn ìgbà tẹ́ ti sanwó orí ọlọ́run yẹn wá dé sí lọ́run gòkè òun fẹ́ pè yín lẹ́jọ́ mo fẹ́ mọ lọ́ọ̀yà tẹ́fẹ́ gbà ẹjọ́ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi ẹ bá ń send message sí DM grandpa mọ́mí baroness Lizzy ẹ̀jẹ̀ bá ń check up on them àti gbogbo àwọn tó ń wá tẹ́lẹ̀ tí a rí lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ ká mọ̀ check ara wa ẹ̀ lè jẹ́ ká follow ara wa ẹ̀jọ́ nítorí ọlọ́run. What am I saying today? ẹ wo gbogbo doctrines tẹ́ gbé sílẹ̀ tẹ́ fi bàmí ìyànlá yé jẹ́ Jésù wá ló ń fẹ́ sùn wípé torí òun kọ́ lóun fún yín ní gbogbo ládàá tẹ́ ń sọ òun kọ́ lóun fún yín ẹ̀yin ti CAC bàbá Bádàrè ti wà ń bẹ́ẹ̀ sìn bàbá Bádàrè làwọn gbọ́ sórí tẹ̀sán wípé àwọn yán oògùn àwọn lajú afọ́jú wọ́n fẹ́ pè yín lẹ́jọba ẹ mú evidence ẹ̀ jáde wọ́n ní kẹ́ ẹ mú evidence bíi tí bàbá Ayọ̀ Babalọ́lá ti jí òkú jáde nígbà tí wọ́n jẹ́ 14 or 11 years wọ́n ní ẹ mú jáde ẹ mọ́ kò rí bọ́lé. Finally ẹjọ́ ibi tí bàbá Ezekiel láwọn ti pray pé ilé wọ́n ní kí wọ́n fọwọ́ ti ilé dẹ̀ move Jésù lóun fẹ́ rí evidence ẹ̀ ẹ wo gbogbo lámbà wèrè àwọn ọmọbìnrin míì láti deeper life tán bá ṣí irun lẹ̀ bá bó ti ẹ̀yìn àwọn boyfriend yín torí mi ìmọ̀ báwọn náà bóyá ó máa ń gun àwọn náà lẹ̀ nítorí wọ́n ní tẹ́ bá ṣe irun yẹn lẹ̀ ńgbà mí ìbáṣe ló máa ń gbá tiẹ́tiẹ́ mi ìmọ̀ báwọn boyfriend yín ṣe ń kọ́mù wọ́n ṣe ń ṣe wọ́n mọ̀ wá di imú wọ́n mọ̀ di imú níbi tán bá ti ń sọ́kẹ́tì yín lọ́wọ́ ní sọ́kẹ́tì tó yẹ kẹ́ wà mọ́ra yín kẹ́ mọ́ yín lọ́n lógo ẹ mọ̀ wá gbá tiẹ́tiẹ́ Ọlọ́run ló ní kán mọ́ di Bishop Andrew nímú nígbà tí kan nu wọn bọ́ sí wọn lọ́wọ́ kan nu yín bọ́ sí wọn lọ́wọ́ ìmọ́tótó wọ́n tún jẹ́ kí dọ́kítì ní dàbí ìgbà tó jẹ́ wípé ìmọ́tótó gan is a sin ẹ mọ̀ gbàwẹ̀ ẹ̀ ní fọnù ẹnu yẹn wá ṣe kùtùkù ẹ̀yin náà lẹ́ máa dé school area ní ojú yín kí náà máa ń pè ìní ìmọ̀ ń gbé kunlé mú gan nu nílẹ̀ yìí olùlòṣì rádaràdà ẹ wo ń kẹ́ sáyé àwọn ọmọ ọlọ́mọdà no orgasm no life bẹ́ẹ̀ dẹ̀ lélẹ̀ ẹ̀yin mọ̀ bẹ́ẹ̀ ṣe ń gbádùn ara yín pẹ̀lú àwọn ọmọ sòǹgbẹ̀ gidi àwọn ọmọ alálùbáríkà wọ́n fún yín jíjẹ gidi wọ́n fún yín ní cowgirl ní o reverse cowgirl ní o gbogbo ẹ̀ náà máa ń fún yín ẹ máa sọ fáwọn ọmọ ọlọ́mọ pé ẹ̀ṣẹ̀ ni pé wọn ò gbúdọ̀ dó lẹ́yìn olùṣòro ibùtẹ́bọ̀ pàdánù ọmọ ẹ̀. mo dẹ̀ ti sọ gbogbo àwọn ọmọ tó láṣìírí yín yẹn náà lọ́wọ́ irrespective ibi tí wọ́n bá wà some of them ń gbọ́ mi lálẹ́ yìí some of them ń gbọ́ mi gbogbo nǹkan tí wọ́n fi owó kòkó tán fi rà fún yín orí àìsàn tí ò gbóògùn lẹ́ti bẹ̀rẹ̀ sí ní náwó yẹn kẹ́ lè mọ̀ pé Ọlọ́run ọba ò pé méjì bẹ́ẹ̀ ni ní gbogbo ẹ̀yin girlfriend tí wọ́n pátá bẹ́ẹ̀ ni ẹ mọ̀ gbélé gbọ́ gbogbo ẹ̀yin girlfriend tí wọ́n pátá torí ẹ̀yin náà ń ṣe pé bóyá torí pé kán lè máa fún yín lówó yẹn ni ibi àìsàn tí ò gbóògùn lẹ́ti bẹ̀rẹ̀ sí ní rí wípé àṣẹ ní tó wà lẹ́yìn ọ̀fà ó jòdè lọ mi ní sọ jù yẹn lọ finally ẹ̀yin ti ṣẹlẹ̀ ṣẹlẹ̀ ò kì í ṣe báyọ̀ ṣẹlẹ̀ ìṣe báyọ̀ ẹjọ́ ẹ̀yin ṣẹlẹ̀ members mélòó lẹ wà labroad tí wọ́n ti fún níṣẹ́ ìgbélé oṣù kan rí mo fẹ́ mọ̀ kẹ́ lè mọ̀ bí táyé wá bàjẹ́ dé láfíríkà ẹ̀yin wo lẹ wà labroad tí wọ́n ní pé o gbọ́dọ̀ lọ ṣègbélé 1 month ọ̀ìwọ sí àná ẹ̀sìn wo ló wà tán ló gòkè ẹ̀ní lọ 21 days ẹ jáde ẹ wá sọ fún mi tọ́lọ́run yín mò ń yàtọ̀ tí tẹ́ bá ti gbé Ọlọ́run yẹn láti Nàìjíríà tó bá ti gorí atẹ́gùn báyìí ó ti change ẹ̀yin tẹ́ wà Nàìjíríà láyé yín bàjẹ́ ìdán torí Ọlọ́run a lè jọ ṣiṣẹ́ ẹ̀ àṣeyẹ àtàṣe àṣelà tẹ́kù bẹ̀rẹ̀ sí ní kéde ikú tẹ́ yóò bẹ̀rẹ̀ sí ní kéde ẹyọmọ èèyàn mọ̀ fún ọjọ́ mi ẹ jọ́ torí Ọlọ́run ẹ sá fáwọn pípù yìí mo mọ̀ pé ẹ fẹ́ ibi tó ti ń ṣe fẹ́fẹ́rìtì torí mi inú yín tó bá ti ráṣọ rà ló máa ń fẹ́ lọ sí church aṣọ ni o lè wọ́ lọ síbòmí o lè wọ́ lọ sọ́dọ̀ relative o lè wọ́ lọ sọ́dọ̀ rẹ̀ I'm telling you and to have semi get together kò wọ́n lọ títí tí gbogbo yín bá pawọ́ yẹn jọ ìtẹ́ lọ kó fún wèrè tó gbé rẹ̀ pastor tó wọn àti family ẹ̀ fi ń ṣàrẹ́dí ẹ lè pera yín dán ní community èlò náà ń fẹ́ ta kílò 2 kílò 3 kí ní tẹ́ máa ra gẹ́gẹ́ tẹ́ máa ra wáìnì sí tẹ́tẹ̀ jọ pé orin títí tẹ́yìn náà fi bọ́ kò lè èmi kàn lọ ṣọ́ọ̀ṣì mò ń lọ jó ni o tó o bá lọ sí ṣọ́ọ̀ṣì lọ́jọ́ ṣẹ́kùn lòun sùn nínú ilé ẹ̀tẹ́lẹ̀ ní Monday to Saturday èmi ò tiẹ̀ fún wọn lówó mi èmi kàn máa ń lọ ní o tí o mọ tán rí mọ́lẹ̀ níbi tó ń lọ tí o mọ tó ń báyìí ní gbogbo ọ̀sẹ̀ bọ̀ torí pé ò ní fura kò jó mọ̀ ó ń sọ nǹkan nù níjọ́ Sunday I'm telling you the truth mo dẹ̀ ṣe yẹ̀yẹ́ kan ní 3 years ago ẹ̀yin tẹ́ bá rántí fídíò yẹn ó ní irújọ́ Sunday tó jẹ́ wípé oòrùn tó máa ń jáde Ọlọ́run ọba yẹn ó mọ̀ọ́mọ̀ ṣe oòrùn yẹn máa ń jáde romantically ẹ̀ tí notice irrespective of the season oòrùn tó máa ń jáde níjọ́ Sunday máa ń yàtọ̀
tọ́lọ̀ yẹn dẹ̀ ti ṣe gbogbo tó máa ṣe tán ẹ máa wá kúrò lé nínú oòrùn àti wẹ́dà tó yẹ kẹ́ ẹ mọ̀ jẹra yín kẹ́ ẹ ráwọn ọmọ ní KFC kẹ́ ní kán ṣeré lọ kẹ́ ní káwọn ọmọ lọ gba àdúró dán wá tí ọmọ tó ń gbà ládùúró dán ilé lọ́dọ̀ ya kí ní ẹ lọ gba àdúró dán kẹ́ ẹ jẹra yín kíyàwó fọwọ́ sórí ọkọ ìpín ọkọ ọ̀sẹ̀ yìí gbogbo tó bá dáwọ́lé ni ó jọrí pẹ̀lú ẹkún ayọ̀ gidi káwọn ọmọ dé after bíi 3-4 hours kán dé kán ríro lára mọ́ mi what's this ẹgbẹ́ mi nílò ẹ lọ jẹba àti tẹ̀bálẹ̀ fún yín kankan rí pé ẹ̀kan smile ẹ̀kan rẹ́rìn ẹ̀yọ pàtì àwọn ìdọ́wò ni wà àti ìyàwó ti dókò pẹ̀lú àwọn ẹ̀dọ́wò movie ẹ̀wà responsible movie very decent movie ẹ̀dọ́wò movie pọ̀ dáadáa tẹ̀ ẹ̀dọ́wò owó tẹ̀ ń kó káàkiri fáwọn wèrè yìí. tí o bá síná dàdọ̀tí sínú mọ́tò ìwọ àti family ẹ̀dọ̀ clean yẹn títọ́ clean yẹn tí o bá dẹ̀ tẹ̀ wá sí ẹ lè ra táńtọ́ lọ ajá kékeré tó máa jẹ́ kí family togetherness wà. ìjọ Sunday ìdúbalùwẹ̀ ni o inú kíṣìn ni o ẹ̀ ń dé dòdò ni o òdòdó láìsí ẹ̀ ń dín ẹran ni o ẹran láìsí ẹ máa lọ máa pariwo ní orúkọ Jésù ní orúkọ nígbà tó bá wá délé àti rẹ̀ ara máa wá kan ọkọ ò ní lè sọ wípé torá àlè dóra wa ló ń dẹ́kára kan mi any little thing tó bá wá ṣe ọkọ máa wá bínú ẹ máa wò pé torí ọkọ yìí ti gbálẹ̀ ní orí ò ṣe ní gbálẹ̀ orí ọkọ ò ṣe ní gbálẹ̀ kì í ṣe gbogbo wa ṣàpò for analyzing ni kì í ṣe gbogbo àwọn ọkùnrin la ní communication skills ìgbà mi ò máa ń wọn àwọn ọkùnrin gan kóbìnrin make move kóbìnrin san ọkọ nídìí kó ní ó sọ nídìí màá mú ẹlẹ́ni fàyè mi. kẹ́ ẹ lera yín wọ lungu tẹ́mọ tó ń jẹ́ lungu kẹ́ ẹ lera yín wọ bẹ̀. bí ìyàtọ̀ bó ṣe ta ló sọ fún pọ́lọ́hún ò ní sọ̀kalẹ̀ sínú ilé yín kì í ṣe eré pound sefin ó máa ń bá tara dé ní sọ́kẹ́ẹ̀tì tí wàá sọ́kẹ́ẹ̀tì ìyàwó ẹ̀ tán ẹgbèrè tó ń dìsọ́ọ̀bù ìyàwó ẹ̀ níbi iṣẹ́ ẹgbèrè tó ń dìsọ́ọ̀bù ìyàwó ẹ̀ níbi iṣẹ́ nígbà tó bá ṣe ìyàwó ẹ̀ dáadáa nílé tí wọ́n ẹ̀ dùn kì í ṣọ́ọ̀rẹ́ ìgbà ló máa mọ̀ pé ìyàwó ẹ̀ lówó ń pamọ́ ibi pẹ̀fíìmù ni ó ti bẹ̀rẹ̀ I'm telling you the truth ibi pẹ̀fíìmù ni ìyàwó ẹ̀ hello dear ohun tí mo bẹ́ẹ̀ ra wa pẹ̀fíìmù rí pẹ̀fíìmù kan lélẹ̀ o kíní lélẹ̀ kí náà ń pè náà kí náà ń pè kíní náà olórúkọ tó ń pè ó dẹ̀ ti sápá mi lórí kí náà ń pè kíní náà àbóníkí irọ́ ni àbóníkí ni bọ̀bọ́ ìfún mi tí mo rò pé pẹ̀fíìmù ló fi sínú báàgì fún ẹjọ́ mọ̀ kó ṣe léṣe lánàá bí tá a ti ń ṣeré jẹ́ bẹ́ẹ̀ fi wọ́ ẹ̀yìn kí ló dé kí ló nira débi pọ́kọ àtìyàwó wọn ò lè ṣeré ẹ bá wá dé ṣọ́ọ̀ṣì ẹ wà lọ́mọ pretend must you pretend ẹ mọ̀ wá dira yín lọ́wọ́ mú nínú ṣọ́ọ̀ṣì ẹ mọ̀ dira yín lọ́wọ́ ẹ mọ̀ dira yín lẹ́sẹ̀ àwọn wèrè tí ò mọ̀ tó ń ṣẹlẹ̀ nílé wọ́n máa wá fi ti yín tọrọ wọn mọ̀ páwọn ń ṣépè fúnra wọn. a dẹ̀ ti sọ gbogbo kínní náà ó ti sú wa owó tẹ̀ ń kó fún pásítọ̀ bọ́tíláàsì ọkọ̀ ń wọ bọ́tíláàsì láàárọ̀ níṣojú ẹ̀wọ̀ ìyàwó mọ́mí dickness ọkọ̀ ń wọ bọ́tíláàsì ó wá rí bọ́ọ̀sì bàbá ìkan wà nínú bọ́tíláàsì ìkan dábàá ń ṣe lègbèlègbè àwọn ọmọ gan fẹ́ lè máa rí èló náà ń ta bọ́tíláàsì èló náà ń ta díẹ̀ tó ń fún pásítọ̀ ní 1,000 2,000 3,000 tó fẹ́ san owó fọ́lọ̀ ìwọ lè san owó fọ́lọ̀ ìwọ yìí ò lè ra bọ́tíláàsì dájú wa ẹ wo mo mọ kọ́lọ̀ tẹ fẹ́ràn mo sì bá yín ra bọ́tíláàsì wálé ó rí ẹgbà àkùmọ̀ tọ́jú yín àbó ṣe ti wá fún yín yẹ̀yẹ́ lẹ́ fi ṣe yẹ̀yẹ́ lẹ́ fi ṣe ìwọ ọkọ náà ń ra dáradára jésù náà lẹ́ máa ṣe títí olórí ibu yín ìtàlẹ̀ ti ń da ìtàlẹ̀ ti wúlò ta ló sọ fẹ́ pàwọn eré wèrè táwọn ọmọ kékeré yẹn láti ní gbé díẹ̀ wá ń bíbá ìjọ ọmọ kékeré ọmọ ẹgbẹ́ ọmọ ẹ̀ ó fi dọ̀dọ̀ ẹ̀ ṣe lè wá náà wá dúró bẹ́ẹ̀ bí wá ó ń pè é lórúkọ ta ló sọ fẹ́ pé eré tó ń ṣe tani o ò lè ṣe nulẹ̀ wo àtìyàwó ò lè ṣe nulẹ̀ who told you kì í ṣe wọ̀ já bára wa sòtọ̀rọ̀ practical examples níbi tó ti wá ń já tó ti wá ń túbà ò lè farabalẹ̀ tó rẹ́ràn kó gan ní mí inú wa tá a pera wa lọ́kùnrin o ò ní farabalẹ̀ tó ló dẹ̀ mọ̀ pé bra oníléèsì níyàwó ẹ̀ wọ̀ níbi tó ti ń ṣe girigirigiri ibi orí ọyàn ní bra ti ya tó tíyàwó bá ti ń wọ bra báyìí tíṣù pépà níyà fi ń mú orí ọyàn mọ́nú léèsì bra o dẹ̀ wá lọ bí iṣẹ́ ọkọ mi bó ṣe pé jésù tó o ò mọ sáìsì bra ìyàwó ẹ̀ o wá ní jésù ó gbàdúrà àdúrà ò lè gbà o ò mọ sáìsì bra ìyàwó ẹ̀ o ò mọ kọ́lọ̀ tó kọ́ láìpẹ́ o ò mọ kọ́lọ̀ tìyàwó láìpẹ́ ìwọ dẹ̀ ló ya bra yìí o ò lè wálé owó tó lọ́n fi ń ṣe dáadáa o ò lè fi ra sáìsì bra mi ìdí tí yóò ṣe wà tí sẹ́ẹ̀sì ṣe wà pílì mọ́ ni wípé ọwọ́ ọmọ mi máa ń ha ẹ́ lára tẹ bá ti ń lo ẹsẹ̀ pọ̀ pé ẹ fẹ́ ṣe kínní ẹsẹ̀ máa ń ha ẹ́ sọ máa ń pì tiẹ̀ họ ìlú náà ń ṣe pedicure nàìjíríà lẹ́nu kò tí ì burú débẹ̀ yẹn
bọ́m̀sì president ẹ̀jẹ̀ ń fàjà lẹ́nu kábàárà wa sọ̀tọ̀rọ̀ family gbúdọ̀ wà united sẹ́ ó dẹ̀ bẹ̀rẹ̀ látòrí àwọn bàbá àtìyá wa bẹ́ẹ̀ ni èló ló ń ṣe pedicure manicure ó ti mọ̀ pé yàwó iṣẹ́ tí yàwó ń ṣe láti support ilé ó lágbára ni ò jẹ́ kọ́wọ́ ìyàwó soft ìwọ ìyàwó náà iṣẹ́ tọkọ ń ṣe mẹkáníìkì lọ́kọ́ ó ṣe fún mọ̀ pé ó yẹ ó gbé wọn lọ pedicure àti manicure kó tiẹ̀ má wà níye tí wọ́n charge ẹ bẹ́ẹ̀ ni tó ń ṣe wípé torí ilé yín ni iye báyìí lóní mo bìlíìfù pé àwọn ọmọ nàìjíríà ṣe lójú àánú débẹ̀ wọ́n á ṣe fún yín iye tí wọ́n bá ṣe fún yín lọ́fẹ̀ẹ́ to keep your home ẹ̀ wá ń kówó fáwọn wèrè yìí ẹ̀ ń kówó fún wọn kì í dẹ́ ṣe dandan kì í ṣe dandan pé ìyàwó fọwọ́ kẹ̀ kì í ṣe dandan gbà ní ìdán kó lead to bẹ́ẹ̀ sọ́kẹ́ tara yín ó kàn lè di ìfẹ́ jẹ́ togetherness and at the end of the day tẹ́ bá mú gbogbo juicy yìí wá sínú ilé yín ìwọ̀nba lẹ́mọ̀ pé Jésù mọ̀ ìwọ̀nba ni I'm telling you the truth ìwọ̀nba lẹ́mọ̀ pé Jésù mọ̀ Jésù báwo Jésù kẹ̀ àdúrà yín máa reduce action ló kù kẹ́ẹ̀dẹ̀ plan ara yín ìwọ̀nba tó ń wọlé ẹ̀ manage ara yín ẹni tó ń disturb ìyàwó ẹ̀yìn fúnra ìyàwó ẹ̀ ló máa ní bọ̀dálùkù ẹjọ́ mi ìfẹ́ rí yín lọ́fíìsì mi mọ́ wàhálà yín ti pọ̀ jù ṣùgbọ́n tó bá múnú ẹ̀dùn ọ̀gá ló máa pe bọ̀dálùkù ẹ̀ tí ẹ̀rí ti wá rò mọ́ àwọn ọmọ yẹn àwọn ọmọ ẹlẹ́sẹ̀ ṣoṣoṣo yẹn wọ́n ti ń fàyàn àwọn ọmọ pọ́pà tó wà lọ́fíìsì wa yẹn wọ́n ti ń fàyàn káàkiri orí yín ti gbálẹ̀ òun ló máa pe bọ̀dálùkù ṣùgbọ́n tó bá ti múnú ìyàwó gan dùn kí CEO ilé iṣẹ́ kó pe ìyàwó àwọn ọmọbìnrin wa tí mo ṣì mọ̀ àwọn ìyá wa tí mo ṣì mọ̀ fúnra wọn náà máa ń bá láti CEO ìyàwó rí yín burú ni ṣé ayé yín fẹ́ bàjẹ́ ni mo ń ṣiṣẹ́ lọ́dọ̀ yìí ṣe wá di pé kẹ́ máa fọwọ́ tẹ láyé yín dọ́tẹ́ bá tún fi ọwọ́ kàn mí ntọ́kọ mi ń sun mi lé tẹ́ni lọ́rùn ó tẹ́ni lọ́rùn and our mothers our sisters are not asking for too much they are not they just want to be happy but ká máa wá wọ́n ti wá jẹ́ ká máa fi pé agbúdọ̀ ní mílíọ̀nù ká tó múnú ara wa who told you ẹ jẹ́ ká lọ change mo ń bẹ̀ wá ni mo rọ̀ wá ní kí ṣe torí ara wa nìkan mélòó náà nílé ayé ọ̀hún mélòó nílé ayé ká lè múnú ara wa dùn ẹ̀yin tẹ́ ti lórí ọ̀fẹ́ láti marry make the most of it especially tẹ́ bá ti bímọ ọmọ òrí ẹrí níbi tó ti wà kitchen pẹ̀lú ìyàwó owó kan náà sẹ́lẹ̀ dé bí ẹran ìjẹ náà ni àlóhùn wo tv ìyàwó máa wá sáré kiri teach your children that it is important kí dẹ́ ṣe fáwọn ọmọbìnrin ní ìkànnì máa train lọ́sẹ̀ bá train ọmọbìnrin tó bá wúlò ọmọ ọkùnrin tẹ́ ẹ̀tọ́ ló máa fẹ́ lọ́la èèyàn kan ló máa fẹ́ wọn tó máa di liability sọmọlọ́mọ lọ́rùn àwọn ọmọ ìtawà mo fi títí tóbi Elédùmarè ìṣẹ̀lẹ̀ tí n bá pè yàgò wọlé sí mo sọ mo ń bá girlfriend mi ayé ui ọmọ yẹn ń gbé mi má gàǹgbà yẹn virgin lòun tó wọ́n ń gbé náà àwa lọlé lọ́dọ̀ wa ń jọ kan nìbàdàn bẹ́ẹ̀ mo wá ń bá fọ bra àti pant mọ̀mísí mi wá gbúrò ẹsẹ̀ mọ̀mísí mi wá sáré tì mí dànù ó wá fẹ́ gbà nígbà tí mọ̀mísí mi débẹ̀ wọ́n ní nílódé tó ń ti kúrò ṣé èmi wá ní kí n máa bẹ́ẹ̀ fọ wọ́n ní iṣẹ́ ẹ̀ náà ni bí bàbá ẹ̀ náà ṣe máa ń ṣe nìyẹn bàbá ẹ̀ wá kéré tó ń gbé ìyẹn èdè ti yín rò I'm telling you the truth iṣẹ́ ẹ̀ ni ṣe èyí tẹ́ pátá àti bàtẹ́ mi ni kó máa wá fọ I'm telling you before God àmọ́ mo ṣe rántí jọ́ yẹn it was just after my graduation from UI mo sì ní fọ́tò yẹn lọ́wọ́ ibi tọ́mọ yẹn bá wà lẹ́yìn á máa rántí o lè dúró sí kitchen kí wà kó tẹ̀ mọ́ ṣe kankan dúró tí ìyàwó bẹ́ẹ̀ kẹ́ máa gist ó láwọn ìlọ́tọ̀ fèsì ò tí gbọ́ lẹ́nu ìyàwó ẹ̀ ìjọ tẹ bá ń fọ mọ́tò papọ̀ ìjọ ìlú mọ́ni diamu rántí nǹkan tán ìjọ tẹ bá jọ ń dín ẹran papọ̀ diamu rántí nǹkan tán ìjọ tẹ bá jọ ń fọṣọ kan mọ́ ẹmọ nira yín lánàá domi sí lára ẹmọ nira yín káṣọ yẹn gan mọ̀ mọ́ láyé mi ẹ wò finally torí mo pè tó bá ti dọ̀rọ̀ dódódódé báyìí dòre mi báyìí ní tí àwọn èèyàn máa ń nà ẹ̀yin bàbá Adébóyè finally ẹ̀yin tí yín ni màá fi ṣe lọ lẹ́nu nígbà tẹ wà ní north nígbà tẹ wà ní north ní gbogbo ọdún náà tẹ wà north ká ní wípé Jésù lẹ gbé lọ sí north lóòótọ́ tó yẹ pé ìfẹ́ Jésù lẹ ní torí tẹ bá ń pariwo ní káfíń fẹ́ wẹ̀yìn all over wẹ̀yìn more than 190 nations of the world kí ni pátẹ́ ìkó ní nations of the world tẹ wà apart from owó tẹ fi ń kó káàkiri gbogbo ẹ̀yin pastors in Nigeria pátá tẹ ní church tẹ ní business centers kí ni ìwúlò yín igi yín àpò sínú kò jóná orógbó yín adé ìjókòrò àtúnlàkólàwẹ́ you are as useless as nothing. Now ẹ wá lẹ́wà nínú because election 2003 láyé kókòso èmi wà ń Kánò ṣẹ́rántí branch yín ní Sabongeri ṣẹ́rántí branch yín tó tóbi yẹn èló náà ń kó wa owó tó yẹ kẹ́ ń gbà ní gbogbo communities náà sì ń gbà yẹn tó yẹ kẹ́ ẹ máa fi preach ní rere tó yẹ kẹ́ ẹ máa fi dákú sílẹ̀ tó yẹ kẹ́ ẹ máa fi ṣe nǹkan rere.
bí ẹ̀kọ́lẹ̀ kí pásítọ̀ kó bá sùn lórí tébù àmà ní interpreter to a CAC church yẹn ìbàdàn president. Are you walking daily by the Savior's side? Are you walking?